Gbajúmọ̀ olórin fújì ni Alhaji Saheed Akorede Okuola, ẹni tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá tàbí ọba orin tàbí olúfimọ àkọ́kọ́. Ó mà ti tú àṣírí ńlá nípa ọ̀dọ́mọkùnrin olórin fújì tí wọ́n ń pè ní Òkìkí Bright tí Saheed Òṣùpá tó sì ti jẹ́ kó di mímọ̀ wípé Òkìkí Bright ọ̀kan lára àwọn ọmọ òun àti ọmọlẹ́yìn òun nídìí iṣẹ́ orin fújì ni ọkùnrin náà jẹ́. Kódà níṣe ni Saheed Òṣùpá ló tún fi ẹ̀bùn owó tó jẹ́ bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira tó jẹ́ ìlàjì mílíọ̀nù kan náírà tó fi ta Òkìkí Bright tó fi ta lọ́rẹ. Ẹ rántí wípé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni awuyewuye jáde lágboolé fújì nígbà tí Saheed Òṣùpá tó lọ kọrin ní agbègbè ìsàlẹ̀ ọjà lágége ní ìpínlẹ̀ Èkó, níbi tí ó ti kéde wípé ẹni tó bá lórí láyà tó lè figagbága pẹ̀lú òun kó jáde káwọn jọ ṣeré ọwọ́, káwọn jọ mọ ẹni tó morin kọjù lágboolé fújì, àti pé káwọn jọ lo wákàtí mẹ́rin láti figagbága. Tó sì jẹ́ pé níṣe ni Òkìkí Bright tí òun náà jẹ́ olórin fújì níṣe ló máa bọ́ síta tó ní òun ṣetán láti bá ọba orin fi gbàgàgbà, ṣùgbọ́n níṣe lọ̀rọ̀ yìí kò máa bọ́ síbi tí ó dára rárá lára àwọn olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá, nítorí pé níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa bú Òkìkí Bright. Wọ́n sọ pé bí wọ́n bá ń sọ àwọn ẹran tí ó kàyàn pa ṣé bíi ti ìgbín wà ní, tí wọ́n sì ń sọ̀rọ̀ sí Òkìkí Bright pé ó kéré sí nọ́mbà. Saheed Òṣùpá mọ àwọn tó ń bá wí kì í ṣe irú àwọn Òkìkí Bright, tó sì ń jẹ́ kó dé mọ̀ pé bí Òkìkí Bright bí ó bá bá èèyàn figagbága àwọn ọmọlẹ́yìn tó jẹ́ ọmọ kéékèèké lẹ́yìn Saheed Òṣùpá ni tí kì í ṣe irú ọba orin. Ṣáà ọ̀rọ̀ inú mà di wàhálà tó fi di pé Òkìkí Bright bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ọ̀rọ̀ táwọn kan rí bí àbùkù sí Saheed Òṣùpá. Ṣùgbọ́n lẹ́yìn tí àgbà olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Rashidi Ayinde ẹ̀jẹ̀ ọgbà yìí mà sí mèrèǹgè fújì tàbí Tàlàsó Ìbàdàn tó dá sí ọ̀rọ̀ náà. Ó ní Òkìkí Bright ló mà bá Saheed Òṣùpá sọ̀rọ̀ lórí fóònù tó sì tọrọ àforíjì lọ́wọ́ ọba orin. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá yìí tí ọba orin tó tún ní òde eré kan bí tó ti ń kọrin ní Òkìkí Bright ló gba ibẹ̀ lọ, tó sì jẹ́ pé lójú gbogbo ayé inú ti dọ̀bálẹ̀ tó nà fẹ́lẹ́fẹ́lẹ́ síwájú ọba orin tó sì bẹ̀bẹ̀ pé bàbá òun ló jẹ́ lọ́jọ́kọ́jọ́, òun kò rí fín, òun kò sì lè rí fín láéláé. Nígbà tí Saheed Òṣùpá tó wá ń tú àṣírí nípa Òkìkí Bright, ọkùnrin náà jẹ́ kó dì í mọ̀ pé àṣírí táwọn èèyàn mọ̀ ni pé Òkìkí Bright ó ń wọ́gbọ́n láti súnmọ́ òun ló fi dàbí ẹni pé ń bú òun tẹ́lẹ̀. Saheed Òṣùpá nígbà tóun ti mọ àṣírí náà ìpè ọgbọ́n tó fẹ́ fi súnmọ́ òun kóun lè fà á gòkè ẹni Òkìkí fi ń sọ̀rọ̀ ló jẹ́ kóun dákẹ́ fún un. Oníbí ẹ̀kọ́ ó lóun mọ nǹkan tó yẹ kí òun ṣe fún un. Ó ní àṣírí ìdí èyí ni ló jẹ́ kóun máa wòran, tó sì ní ọmọ òun ní Òkìkí Bright jẹ́, kó tó wá di pé ó fi ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira tó fi ta Òkìkí Bright lọ́rẹ, tí ìyẹn náà tó sì dọ̀bálẹ̀ gbalaja síwájú ẹ̀ tó ń dúpẹ́ gidigidi.